Àdúrà kúkú wà ńbẹ̀. Ajá mọ́mọ́ tiẹ̀ fún lọ́mú. Ó ń kọ́ fà àdúrà, ó ń kọ́ fà blessing. Ó dẹ̀ fẹ́ ọmọ lọ́mọ níwọ̀n. Òní gbọ́ fèrè ọlọ́dẹ. Òní gbọ́ bẹ́ẹ̀ ni. Daddy, I am sorry. Ten torí tí ẹ sọ̀rọ̀ pé ẹni bí àbúrò òṣìkà òun ni
Now, ẹ̀yin sọ pé bàbá yẹn sọ pé òun ṣe mistake. Kò ṣe mistake láti mọ̀ ní àdúrà àlọ́ba. Kí ló take ẹ̀ at the time láti fi àdúrà àlọ́ba sínú petition yẹn? Kò ṣe mistake mo blessing. Oh my God. It's your mom, it's your mom, it's your mom. It's your mom, it's your mom. Kò ṣe mistake mo blessing, kò ṣe mistake má dúrà. Fine boy ló wá ṣe mistake fún. Finally got it. They blocked my Facebook because they know they are trying to act up with something. They are trying to bring something. They're trying to create something stupid. So they know, okay, if we're not the first okay, let's act this Facebook. Let's act this Instagram. They tried to act my TikTok as well. Not try to send by the TikTok, me no. But no, they tried a lot of ways to block me, so I won't even reach out to my people, even when they hurt me. But they don't know God is bigger than any fucking human being. That man is wicked. I won't stop saying he's wicked. I won't even insult him anymore, because I know the Lord will take action, because I've not even insulted him for once. I'm only asking you people, so sharing, I won't share it. It's a question. So that's not an insult. Àwọn fún ara wọn náà mọ̀. Lawyer knows what they are doing, but they will do anything for money. They will do anything for their own. Tí ó bá nídìí obìnrin ò kì í jẹ́ kú mọ́lú. Ẹ má bínú ẹ̀yin àgbààgbà tó bá jọ bí òwe. Ẹ ti mọ̀ wípé tí ó bá nídìí bàbá, lọ́yà gan ò ní go ahead. Though there is an approval for everything that man did. Òun dẹ̀ ní approval everything tó ṣe. Lawyer will just listen to what you want to say. Lawyer will listen to your problem. Lawyer will take action on your problem. But you be the one to give lawyer go ahead. Ẹ máa dúró lọ́yà tó ti ń pè mí. Ṣé káwọn gbé bàbá ẹ̀ no. Ẹ má wọrí. Ó ní àwọn lọ́yà kan tó yẹ pé tó bá gbé ọ̀rọ̀ gba mi kan, ìwọ kan, ó ní gbọ̀nà ẹ̀ mọ́ láyé ẹ̀. Àrọ́mọdọ́mọ ò ní gbọ̀nà ẹ̀ mọ́ láyé ẹ̀. That's the lawyer I want. Lọ́yà tí mo dẹ̀ ń bá ṣiṣẹ́ lọ́yà nìyẹn. Connect the SAN. Ẹ parọ́ SAN comment section. Ìyá yín. Wọ́n jẹ́rìí wọn. Àwọn alágbára tó ń dúró lórí òótọ́. When it comes to the truth, some people don't joke with it because that's what they tell God they come to hell to do. Àwọn kan wọ́n àwọn ti bọ́dọ̀ ń dá máa jẹun wípé táwọn bá dó ilé ayé o, òótọ́ làwọn bọ̀ àṣì. Kò dẹ̀ sí kan tó gbọ́dọ̀ borí àwọn tó bá jẹ́ orí òótọ́ yẹn làwọn wà o. Wọ́n ti bọ́dọ̀ ń dá máa jẹun, Ọlọ́run dẹ̀ fàṣẹ sí kó tó fi wọ́n sáyé. And that is the fact of everybody's job. When
iṣẹ́ everybody bá ń ṣe mí. mo ṣe dáadé ẹ̀ ló máa sọ́ṣẹ́ tó máa ṣe fún ẹ. Why in spirit, pray to God. Tell God what you want. Tell God what you let God knows what you know how to do best. Bí mo ṣe wà yìí, ẹ̀jẹ̀sà ló wù mí kí n ṣe láyé mi. Mo sọ fún dáàdì mi, ó sọ pé kọ́pìlà ló ń fẹ́ kí mi lọ ṣe. Mo ní irọ́ mo sákùn lé. Mo lọ bá grandma mi. Grandma mi sọ pé ìkan tó bá ń wọ̀ ẹ́ ni kò ṣe. Ó mú mi lọ bá bọ́ sí mi padà, ó lọ bẹ̀ wọ́n. Ó lè má rọ̀ ṣe ọkọ tó bá wù ní kó ṣe o. Bọ́sí mi lókè, ó rán mi lọ sùkúl, mo kàwé. Mi ò fẹ́ẹ̀lì rí bí mo ìwà dé mo mọ̀ pé tí bá fẹ́ẹ̀lì ó máa pa mí ni. Ọ̀hún bí mi dá, màá kàwé bí olè báyìí ni. Mo dẹ̀ wá tú iṣẹ́ orin ẹ wo ibi tó ń já mi sílẹ̀ ni. Ẹ wá wo àwọn tó fẹ́ parọ́ mọ́ mi, ẹ wo àwọn ọ̀bà yìí jẹ́ ẹ wo àwọn ìka. For you to know in every man's soul. Wọ́n dájú abiyamọ. Ṣẹlẹ̀ lọ́la Ọlọ́run tó gbé ẹ dìde fún èmi lè rí ó máa gbéyàn dìde fún ẹ lọ́la o tí ọkàn máa mọ̀ pé ṣé ọwọ́ ẹ ló ń jẹ ìwọ tó bá rọbí sí mi lẹ́ni Ọlọ́run máa gbé ìbí dìde fún ẹ lọ́la o tó lè sólùrànlọ́wọ́ fún ẹ o nǹkan tẹ́mi fẹ́ kọ́ ni gbogbo ẹ̀dá tó bá ṣe ìwọ̀n lórí ẹ má máa rí bíi pé what I'm doing for you I'm doing it for you no you are doing it for God and for your own generation for something that comes out from your body kò ń ṣẹ̀jẹ̀ o ẹ̀jẹ̀ náà wà o omi wà o iná wà o eku wà o gbogbo nǹkan ló jáde lára wa tó di èèyàn náà so I want everyone to be careful bàbá yìí gbogbo ara dìde pé a fẹ́ ran ọmọ ẹ̀ lọ́wọ́ èmi gan mo lọ sí sẹ́ẹ̀ torí pé mi ò mọwọ́ mi ò mẹsẹ̀ o àmọ́ Ọlọ́run rán mi lọ síbẹ̀ for a reason mo dẹ̀ lọ Ọlọ́run fúnra ẹ̀ ó kó mi yọ do you understand what I'm saying? For you to know that kò sí ewé kan ò ní jábọ́ lára kí kọ́lọ́run má ṣe kí ni kó má mọ̀ sí. Èṣù lè mọ̀ tọ́lọ́run o gbogbo kọ́tẹ́ bá rí téṣù ṣe láṣeyọrí Ọlọ́run ló fàṣẹ sí fún wọn. Kò dẹ̀ sí kan téṣù fẹ́ ṣe nínú ayé tàwa tọ́lọ́run máa fàṣẹ sí o. Nǹkan tẹ́mi máa sọ fún gbogbo ẹ̀dá nìyẹn. Gbogbo kọ́tà àá bá fẹ́ ṣe àtọ̀run ló ti wá gbogbo ìgbésẹ̀ tá a bá gbé ó wá láti ibi tẹ́ẹ̀dá kan ò ti lè pàṣẹ. Do you understand what I'm saying? I'm talking in proverb. So I'm just trying to let people know whatever you are doing for me, don't expect the return from me. Expect the return from God. Just do it for God. Mo bẹ̀ yín ni. Ẹ má wò bí àmì òmùore bí àmì stupid. Gbogbo àbí àwọn tó ń dìde tó sọ̀rọ̀. Gbogbo àwọn tó ti wá láìfù mi wọn ọmọ mi rí o. Àjọ jẹ àjọ mu rí o. Àmọ́ Ọlọ́run ló gbé wọn dìde. Fún Ọlọ́run náà máa gbé nǹkan dìde fún ìrànlọ́wọ́ nǹkan. Ọlọ́run tóbi ju gbogbo nǹkan lọ. Gbogbo ẹ̀dá tó ń sin Ọlọ́run kọ́ ló ń sin Ọlọ́run. Gbogbo ẹni tó ṣe bí ẹni tó mọ Ọlọ́run kọ́ ló mọ Ọlọ́run. Wicked people nowadays, one thing I'm just trying to tell you now, because I'll be ending this life, orú ti mú mi. Mi ò ṣáà pé ìṣojú ilé kó ṣe tọ́nu jẹ́ẹ̀lì mi, nǹkan tágbára mi ká ni mo rà síbẹ̀, ẹ̀ lè pa mí. Tẹ́bá tẹ̀wọ́ sí àti máa lọ rà mí lè ṣẹ́jú àmì lọ mo náà mo tí mò ń tọ́jú mo ní ìdílé múra ẹ̀ owó tó dẹ̀ fi jẹun láàárọ̀ yìí mo ti fi rí epo ó ti epo náà dẹ̀ ti ṣiṣẹ́ débi kan tẹ́bá fẹ́ ká rà mí ẹ̀ tẹ́wọ́ mi lè wà nù orú ti mú mi tó mo wà nù èsì orú mú mi ẹ̀ lè pa mí fún mọ́mì mi òyì kan ti kọ́ mi bí mo ṣe wà yìí èmi mọ̀ nǹkan tó jù mí rí but Josie will pay for it. Ó gbàgbé ni.
ó gbàgbé àdúrà mi. ẹni gan ọmọ orúkọ ẹ̀ ó ti meet egbin ni àbí kí o. Since the very beginning when that driver come outside come talk, I don't know say yes to dẹ́rẹ́bà fúnra ẹ̀ kémi tó kúrò nù sẹ́ẹ̀ ni dẹ́rẹ́bà fúnra ẹ̀ ti ń jẹ́wọ́ kí n tó kúrò nù sẹ́ẹ̀ ni dẹ́rẹ́bà ẹni tí wọ́n gbọ́kànlé fáwọn lè rà ó ti jẹ́wọ́ ẹni tọ́lọ́run ò bá rà kò sí iye tẹ́ni ọ̀bá nì o ò lè sanwó orí anybody nínú ayé olójú kòkòrò ló máa ń kó sọ́wọ́ ẹni. ọ̀fẹ́ ò ṣàkóso rẹ̀ síbẹ̀ sọ́wọ́ ẹ̀dá fọ́kànlá ẹ̀dá ṣàkóso sí ìlú nínú sí yìí ní sẹ́mi ọ̀dà sáńtì. ṣé dàwọ́ṣà ṣẹ́yìn mọ́bí tí dàwọ́ṣà wà. ọlọ́wọ́ South Africa bí nǹkan á mú òfò. dàwọ́ṣà wẹ̀ wá ó yìí lè sẹ́ńdì owó sí bàbá yẹn lánàá pé ẹ kọ́ntínú àwà lẹ́yìn ẹ gba 10 million ẹ gba 5 million. àwọn bíjà alájà wọn rí ó dà tó bá ṣọ̀ fún dàwọ́ṣà kó lọ sí police station fúnra ẹ̀ kọ́lọ́pàá ṣe investigation lórí ẹ̀ nìkan. wọn ò ní ṣe náà ni. wọ́n lè fún 4 months. wọn ò ní ṣe náà ni. spending dẹrù kan tì mọ́nú sẹ́ẹ̀ ẹ̀mọ́ tẹ̀bá wà náà ìzámọ̀ ṣe mọ̀ pé invigilator máa wà ẹ̀kọ́ mọ̀ kọ̀ fẹ́ gbọ́ yes. invigilator lọ́fọ̀ lórí ibú yẹn ṣe fẹ́mi nínú sẹ́ẹ̀. ṣé pé wọn ò tí mọ́lé. Who believe what I'm saying? ṣé pé invigilator ni wọ́n fi ṣe fún ẹ. Who believe what I'm saying? ó parí. nàìjà. No, kò ní ìkẹ́bá mi débẹ̀. Abánidébẹ̀ wọn ní kò ń dá sí. Kò ń bá ní dá abánidébè ń bá ní dá sí. Justice is coming. You sound like someone I miss so much in this justice. Do you know Miracle? Do you know Miracle? ṣé miracle èèyàn àbí miracle church. ṣé miracle èèyàn àbí miracle church. Money, evidence, everything. Tí mo ṣe ń yọ lẹ́nu.
búra láyé mi. Very dark man dem message mi fúnra ẹ̀. Mo ní woman kan. I text his manager then I was looking for interview. Interview what a jet. It was after Very Dark Man came out. Ẹni gbà tí gbà ẹ́ mo kọ̀ wá lórí ọwọ́ mi. Òyìnbó Ọlọ́run ṣe o, ó ṣáà ti come for me. Ìkọ̀ tí mò ń wá 5 million fún, tí mò ń mọ̀ pé tí bá rí 3 million gan, kò lè ju interview méjì lọ. Àwọn pípé yẹn tẹ́ bá dọ́dọ̀ wọn tán lè máa mọ̀ pé agbára wọn nígbà. Àmọ́ mo jókòó, mo sọ fún Ọlọ́run, mo sọ fún Ọlọ́run, mo ní di interview. Lẹ́yìn interview yẹn tí bá pé èèyàn kan tí mo ní Very Dark Man wà fẹ́ interview mi, ó máa ní di 5 million kìíní kan, àwọn tó máa tẹ́wọ́ yẹn wà. Mi sọ fún anybody pé mo fẹ́ lọ sí interview Very Dark Man, ó ní wọn woman sàn òdodo. Tọ́ba pe sàn àti òdodo púpọ̀ kí ló ń pe wúkọ̀ máa yẹn? Sunflower. Sàn àti flower rẹ̀. Èèyàn yẹn kan ni mo máa ń bá yà. Kí lẹ́gbẹ́ níbẹ̀ nínú mi, ó máa bí àánú Ọlọ́run máa lò fún mi ṣáà ni. Máa ṣàlọ́ ọmọ mi àwọn kìnìún kan. Bí kájọ plan láti Z. Ìjọba ti fi ń dàgbà mẹ́sẹ̀jì mi padà báyìí pé àwọn bí àti Lagos. Kìnìún inú mi dùn ní à. Mo kọ́kọ́ sí ṣọ́tẹ̀ mo ní mọ́mí mi ìmàlúwò. Very Dark Man àti lọ́wọ́ láyé yẹn. Ó máa yẹn fún mi ní owó. Mo wà lọ́tẹ̀ tí mo wà. Ó ti rí pé kí n wà lápàtúmẹ̀tì báyìí. Very Dark Man wá ní òkú sí tonight tó ti sùn lọ. Ó rà pé stress tó kọ́kọ́ délé kú tó kí àwọn èèyàn kiri yẹn. Tí mo message ẹ̀ bọ́ọ̀sì mi lẹ́wọ́ kó ó máa expire ní 12 o'clock ọjọ́ kejì. You understand? Kò reply. Ìgbà tó máa dọjọ́ kejì ní ọ̀sán, mo ti sanwó ànúdá rò múlẹ̀. Láti bẹ màmá pé mi ì lè lọ bẹ́ anybody, I have to. Ohun yẹn ìmọ́lẹ̀ yẹn tọ́lọ́run rán yẹn. Mọ́mí, kí ni kò mú mi ì tí pàṣẹ kò sọ pé ìrọ́ ló ń padà tí ò ń tán ilé ẹ̀ kó fi máa ilé ni. Ó yà gbowó orún mi bí kò tẹ̀ wà. Ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sẹ́ni tó ń ṣe ní wọn lọ́kùn ara ẹ̀. Ó máa ń lọ san ànọ́dá 30-something-thousand. Ó sẹ́ni jù bẹ́ẹ̀ lọ bí 50-something-thousand ló sẹ́ndù. But owó orúkú tí mo ti ẹ̀ lò again fi retain. Dẹ́gbà ọjọ́ yẹn àdébẹ̀ àti kú ní àti sú mi. Níbi wọ́n ẹ̀ ló ní retain that hotel. Mo retain ẹ̀ lọ́jọ́ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Very Dark Man tí píkì kọ́ mi, kò píkì ẹ̀ ní 6 o'clock. Látọ́ máa di bí 6 something, mo kọ̀ rí reply. Where are you? Are you still come over? Imagine, mo kí oko ẹ̀ mo sáré bọ́dà ọba. Mi ò ní mọ́tò ojú rọ̀. Mo dọ́dọ̀ Very Dark Man ló pa mí. Ìgbà tí mo dé bí ọ̀dọ̀ Very Dark Man yẹn, mo láti lọ bá security pé security abẹ́wé àfihàn change for years. Mo lọ change aṣọ mi nínú security room. Fídíò máa ń gbé bọ̀ iṣẹ́ yọ̀ ara wí àyè. Bẹ́ẹ̀ ni mi náà change downstairs ó para fún mi ní. Why will you change downstairs? Fuck you. Kìdí kó room dé yẹn náà you for turn up. Kálí mo bá àwọn èèyàn like reality. Èmi mú ẹ débẹ̀ òun fẹ́ kí ni bójú pa mí débẹ̀. Èmi débẹ̀ gbà bójú ṣe pa mí débẹ̀ mi ṣáà lè fi lámi hàn nínú ibi tí a change security wà mí change tó pa mí débẹ̀. Security wà mí change tó pa mí débẹ̀. Bí mo yẹ débẹ̀ báyìí, ó máa tẹ Very Dark Man káyọ̀ lọ bèrè lọ́wọ́ ẹjọ́ tó fẹ́ bí interview mi ò tó pa mí lọ́wọ́ ẹ̀ ló sọ pé why you no fit come change for up. You understand? Mo tẹ̀ dókè, ó ti mọ dókè, ó rí inú ẹ̀ wá. Báwo ni mi náà as an oriented man, mo gbé báwo ni ilẹ̀ máa inconvenient ẹ̀. Nígbà change lọ́dọ̀ ẹ̀ fún mi, èmi ṣe kọ́kọ́ wọlé wọlọ security pé bí àfi change. Ẹyẹ wọ̀ náà lè máa fi mọ̀ bí wọ́n wà bẹ́ẹ̀.
Kàyíndé tẹ bá ń dìbò ó níbi tẹ máa dìbò dé níwèrè rárá ní agbára kankan ọmọ yìí ló fún yín ní agbára ẹ wá wo ẹni tọ́mọ ní tara ẹ̀ dìde báwo lágbára ẹ ṣe tó kò yé yín. Kò sí odò tó kéré nínú ayé wọn fojú di odò kò sí odò téèyàn máa pè kékeré kó tó bá ti pè ní odò kò kéré ẹ máa dé bòmí ẹ máa fẹ́ lọ wẹ̀ ìwẹ̀ odò odò yẹn kò ju ráńpẹ́ báyìí lọ ibi tó ṣọ́ọ̀ṣì ibi ńlá ló ń dé olórí ikú ní yín wọn máa wá ní wọ́n ti bò wọ́n ti bò. Wàwé òdìdá. Ṣé bí ẹni tó lọ́run gbénú ẹ̀ láì mọ̀ pé bu àjọ tí òjijì ló gbénú ẹ̀. Wọ́n ṣe bí ẹni tó lọ́run lò láì mọ̀ pé afẹ́fẹ́ ìjì burúkú Sátánì ló ń bá ẹ ṣiṣẹ́. Màá dé sàn náà wá ṣe kí ló fẹ́ sọ? A fẹ́ gbọ́dọ̀ ẹnu ẹ bí mo ni mo bá di wà. Níbo ló fi sí? Ipò wo ni mo bá di wà? Níbo lẹ tọ́jú ẹ sí? Ṣé inú fíríjì ni? Ṣé inú oven ni? Ṣé ti lò ó ní?
èpè àwọn tó ti jìyà jìṣẹ́ èpè àwọn tó ti rókun tó ti rọ́ṣà òun ló ń jà kí ló ń bá bàbá àti ìyá mi fún ìwọ tó ti mọ̀kọ́ tó ṣe ń bọ̀ àbá ẹ̀ kí ló ń bá àwọn ìdílé mi fún ó ti mọ̀kọ́ tó ń bọ̀ àbá ẹ̀ èmi kò mọ àmọ́ má kọlu náà àwọn náà kan wà Fast and Furious tí wọ́n fi mi yẹn ọmọ adúlọ̀ ẹ̀mí tó lọ sí kó lè mọ̀ pé ẹni tó bá ṣiṣẹ́ pé fún yàn with faster àwọn ọmọ wa bá ti bá ẹbí sọ̀rọ̀ mọ̀kọ́ tó ń ṣe lórí ẹ̀ kí lórí. lórí nǹkan tí wọ́n fi parọ́ lòun rí lọ́wọ́ mi nǹkan tó fi parọ́. ẹ kò lè máa rọ́ mi kò ń ṣe dáná ló wà bẹ́ẹ̀ Jésù ló gbé bẹ́ẹ̀ kí má wọ́ gan ó ń gbénú ara mi ó ń gbénú ayé mi gbogbo ibi tọ́lọ́run bá wà làwa ti ń jẹ láti mú gbogbo ibi tọ́lọ́run bá wà láti ń sọ̀rọ̀ gbogbo ibi tọ́lọ́run bá wà láti ń gbé nǹkan rí ṣe bí ti Sátánì bá wà àtàwọn ẹni bí àwa máa mọ̀ òní rí wá ń bẹ̀. Ìwọ jù sí kí ni mo ṣe fún ẹ gangan kí ni mo ṣe kí ni mo ṣe. kí ló ṣe fún àwọn abínú ẹni ọ̀nà là ń béèrè yìí ó jò sí kí ni Primeboy yìí ṣe fún ẹ. abiyamọ tó ń jó níbi iná ìyá ni abiyamọ tó ń jẹ́ níbi òòrùn. yóò sí kí ni Primeboy yìí ṣe fún ẹ. ẹ̀yin abiyamọ mú mi ẹ̀yin abiyamọ afẹ́fẹ́ mo pè é ní wákàtí ẹ bá mi lọ bí kí ni mo ṣe. òun là ń béèrè lọ́wọ́ jò sí yìí ó kí ló ṣe. abiyamọ ni mo pè ní ìpàbíàgbà. ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Primeboy yẹn ó ṣe é ṣe very soon kí Primeboy àti Baba Mohbad kan pàdé nǹkan tó bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ yìí gbogbo ojú tó ń wò mí tẹ́ ẹ bá gbọ́ pé Primeboy àti Baba Mohbad wọ́n pàdé ní court ẹ má jẹ́ kó surprise wa torí pé kí ni níbi tí ọ̀rọ̀ yìí gbé dé yìí sìn wọ́n ní olójú òní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kó kó wọ̀ ohun tó dẹ̀ lè yanjú ọ̀rọ̀ yìí òun ni kí Primeboy kó gbé Baba Mohbad lọ sí court ohun tó lè yanjú ẹ̀ nìyẹn if not so máa yà tún try nǹkan mi ẹ gbà mo sọ fún yín gẹ́gẹ́ bí nǹkan tí ayé kò tọ́ sọ ó dàbẹ́ ni pé Baba Mohbad ti rí Primeboy bí replace ọmọ ẹ̀ let me put it in that way ní so Mohbad tèmi lọ ìwọ wá rò pé o máa gbérí o ò ní gbérí gbogbo ọ̀nà tí wọ́n máa fi ba tiẹ̀ jẹ́ ni máa fi ba tiẹ̀ jẹ́ ìgbésẹ̀ yẹn ni Baba Mohbad ń gbé if not so ọmọ tí ó bá wọn délé kò mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé ọ̀nà ni wọ́n ti jọ separate stairs ọmọ yìí lọ ṣẹ̀wọ̀n 4 months kò tó yín kò tẹ́yín lọ́rùn ẹ wá fẹ́ competition àdúrà ọmọ tí yín wà ń bẹ ẹ ṣe mistake mu bless ọmọ tí yín wà ń bẹ ẹ competition against ẹ ọmọ ọlọ́mọ tí ò bá wọn délé òun lè wá lọ ọ̀dájú ni Baba Mohbad ọ̀dájú ni ìkà ni ẹ kàn fi àwọ̀ èèyàn bọ́ra ẹ kàn pera yín ní èèyàn Ọlọ́run ni wàláì ẹ kì í ṣèyàn rárá ohun tó ń gbénu yín ó tún fẹ́ ju èṣù lọ ẹ jọ gbogbo ibi tó ń wò ẹ bá mi share fídíò yìí kẹ́ ẹ bá mi subscribe sílẹ̀ Ele Global TV mo wá fẹ́ kẹ́ ẹ fi èrò ọkàn yín hàn mo mọ̀ pé yẹn kan ẹ máa bú mi o àmọ́ kẹ́ ẹ tó bú mi ìjẹ́ ọkùnrin ni ẹ ìjóbìnrin ni ẹ kó o tó bú mi kókó fi ro rẹ wò náà pé tó bá jẹ́ pé mi ni Baba Mohbad parọ́ ìmọ̀ nǹkan tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀ àbọ̀mọ́ mi ni wọ́n parọ́ ìmọ̀ ṣé inú mi máa dùn ṣé máa tẹ́wọ́ pẹpẹ ṣé máa fọwọ́ lẹ́rán àbẹ́mi náà máa jà tó bá ti wá mọ̀ pé o ò lè gbarú ẹ̀ má ṣòpò bú mi bọ́ tó bá ti mọ̀ pé o tọrọ rú ẹ̀ o lè bú mi báyìí o lè bú mi dẹ́n so bá mi share program yìí kẹ́yìn bá mi subscribe sí Ele Global TV kẹ́dẹ̀ fi ọkàn yín hàn lábẹ́ comment section kẹ́dẹ̀ like ire o.